Mo kí ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi káàkiri àgbáláyé ní orí ètò Get a Better Life TV náà ni ẹ wà. Lórí ìkànnì yìí ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé Ifá ó jẹ́ nǹkan gbòógì tí Olódùmarè tí ó fún wa, léyìí tí ó jẹ́ ohun Olódùmarè. Ẹni tí Olódùmarè fi rán náà ni bàbá wa Ọ̀rúnmìlà, tí àwọn babaláwo wa tí wọ́n sì jẹ́ àwọn tí wọ́n jẹ́ bí agbẹnusọ Ifá lónìí. Ṣùgbọ́n ní orí ètò Get a Better Life TV, ibẹ̀ ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. A fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n súnmọ́ Ifá láti mọ kí ni àwọn ohun Ifá wọ̀nyí. Lónìí, a máa tẹ̀síwájú láti ṣàlàyé ọ̀nà míì tí odù Ifá Èjìogbè tí ó tún lè fi fún ènìyàn ní ohùn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, Ifá ó ní 256 chapters. Ní àwọn chapters wọ̀nyí, ẹyọ kọ̀ọ̀kan ó lè sọ̀rọ̀ ní oríṣiríṣi ọ̀nà. Nínú Èjìogbè, a sọ̀rọ̀ nípa ire ọmọ ní inú fídíò wa tí a ṣe kọjá, lọ́nà tí Èjìogbè tí ó lè fi fúnyàn ní ohùn Ifá. Ọ̀nà mìíràn tí Èjìogbè tún lè fi báyàn sọ̀rọ̀ ni wípé Ifá pé ẹni tí ó dá Èjìogbè, Ifá pé gbogbo nǹkan tó bá ń ṣe láyé kí ó máa dá Ifá sí. Ifá ní kó máa béèrè, Ifá ní gbogbo ohun tí yóò bá ṣe láyé yìí kó má ṣe lẹ́yìn Ifá. Ọ̀nà tí Ifá gbà jẹ́ bẹ́ẹ̀ rèé. Ọ̀rúnmìlà ní Ifá mo ní kí ló ṣe ẹ́ tó ń kùn bara ẹlẹ́ṣin ọyán. Ọ̀rúnmìlà ní kí ló ṣe ẹ́ tó ń kùn sí àdàgbà òjòmù. Ifá kí ló ṣe ọ̀kínkín tí ń jẹyìn ẹ̀rin ó fọn. Ó lọ́rọ̀ ló pọ̀ nínú òun. Ẹ jẹ́ ká ṣàlàyé ẹsẹ̀ Ifá yìí. Ẹ máa bá mi ká lọ. Ògún sọ fún Ọ̀rúnmìlà wípé ọ̀rọ̀ pọ̀ nínú rẹ̀, ò rí ẹni tí a bá sọ tó jẹ́ pé ọ̀rẹ́ òun ni ẹ́. Ó ní pé gbogbo ọ̀rọ̀ tó ń bá rí lòun máa ń bá ọ sọ. Ó wá sọ wípé àṣé iṣẹ́ ni òun fi ọ̀rọ̀ tìrẹ sínú, o kì í bá òun sọ. Ọ̀rúnmìlà ní kì í ṣe bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà sọ fún Ògún bẹ́ẹ̀. Ó ní ẹni tí ó mọ iwájú ọ̀rọ̀ àti ẹni tí ó mọ ẹ̀yìn ọ̀rọ̀ lòun ò rí. Ògún ó wá fèsì wípé òun mọ iwájú ọ̀rọ̀, òun sì tún mọ ẹ̀yìn ọ̀rọ̀. Ọ̀rúnmìlà ní ó dáa, níbo ni ìwọ Ògún ń lọ? Ọ̀rúnmìlà béèrè lọ́wọ́ Ògún ní pé níbo ni ìwọ Ògún ń lọ? Ó ní òun fẹ́ lọ ra idà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé Ògún jẹ́ òrìṣà idà, òrìṣà irin. Ó ní òun fẹ́ lọ sí ogun. A tún mọ̀ wípé Ògún jẹ́ òrìṣà ogun. Ògún ó fèsì, ó sọ fún Ọ̀rúnmìlà wípé òun fẹ́ lọ sí ojú ogun. Òun sì fẹ́ lọ ra idà tí òun fẹ́ fi lọ sí ojú ogun. Nítorí pé idà òun ó ti ṣẹ́. So Ògún ó ní láti lọ ra idà mìíràn. Nǹkan tí ó sọ fún Ọ̀rúnmìlà nìyí. Ọ̀rúnmìlà wá sọ fún wípé ó dá o, kó wọlé kó mú obì jẹ. Nígbà tí Ògún wọlé tán, kíá ló sáré tó jáde. Kí nìdí tí Ògún fi sáré jáde? Ògún bá ọmọbìnrin kan nínú yàrá tí ó fi ìlẹ̀kẹ̀ sídìí. Ọmọbìnrin yìí kò wọ bùbá, kò sì ró aṣọ. Ó kàn sán nǹkan kan sídìí ni, ìyẹn obìnrin tí à ń sọ yìí. Ọmọbìnrin náà sì kó ìlẹ̀kẹ̀ sídìí dáadáa. Nígbà tí Ògún sá jáde tán, ó béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà. Ó ní ìwọ Ọ̀rúnmìlà, ìyàwó rẹ̀ sì wà nínú yàrá, ó sì ní kóun wọlé, ó sì sọ fóun. Ó wá ń béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà wípé ṣé ìwọ Ọ̀rúnmìlà fẹ́ kí òun lọ bá ìyàwó òun nínú ìpamọ́ nínú yàrá ni? Ó ń béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà ní rárá kò rí bẹ́ẹ̀. Ó ní ìyàwó òun kọ́, kò ń ṣe ìyàwó òun, ọmọ òun ni. Ògún béèrè wípé ìwọ Ọ̀rúnmìlà, ọmọ rẹ báwo? Ìgbà wo ló bí ọmọ náà tí òun Ògún ò mọ̀ nípa rẹ̀? Ọ̀rúnmìlà wá fèsì wípé ó ní ìyàwó òun tóun ti fẹ́ rí ló bí fóun. Ògún wá béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà wípé ta wá ní ọkọ rẹ̀? Ọ̀rúnmìlà dá lóhùn pé ǹjẹ́ yóò wá ní ọkọ ìwọ ò ní gbọ́ ni ìwọ ọ̀rẹ́ mi Ògún? Ǹjẹ́ yóò ní? Ọ̀rúnmìlà wá fún Ògún lésì wípé ǹjẹ́ yóò ní ọkọ tí ò ní mọ̀ sí ni?
Ọ̀rúnmìlà sọ fún wípé kò ní ọkọ. Ni Ògún bá dákẹ́ tí kò sọ̀rọ̀ mọ́. Ọ̀rúnmìlà ó wá béèrè lọ́wọ́ Ògún wípé àbí ó wù ọ́, ǹjẹ́ o fẹ́ fẹ́ ẹ? Ògún wá dáhùn wípé ó wù òun. Ó ní tíwọ Ògún bá ń lọ ilé kó o mú un lọ́wọ́ kó máa mú un lọ. Ògún bá ní ó dáa. Ọ̀rúnmìlà bá sọ fún Ògún wípé jẹ́ á ta ayò kan ṣeré. Ọ̀rúnmìlà àti Ògún bẹ̀rẹ̀ sí ń tayò. Wọ́n tayò díẹ̀. Ògún ṣàjẹ́ kí Ọ̀rúnmìlà pa òun láyò bíi 3 gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́. Ó bá ní òun fẹ́ máa lọ. Ọ̀rúnmìlà ó ní kó wọ ilé kó lọ mú ìyàwó rẹ̀. Nígbà tí Ògún wọlé, ìṣe ló tún sáré jáde. Èé ti rí? Ọ̀rúnmìlà béèrè lọ́wọ́ Ògún wípé èé ti rí tó fi sáré jáde. Ògún wá fún Ọ̀rúnmìlà lésì wípé ohun tóun rí ó yàtọ̀ sí ohun tóun kọ́kọ́ rí nígbà tóun wọnú yàrá lákọ̀ọ́kọ́. Ó ní arúgbó tó ń gbọ̀n nìnìnì lòun bá nínú yàrá, tí arúgbó náà dàbí ẹni tí yóò kú láìpẹ́ ọjọ́. Ọ̀rúnmìlà ní wọlé kó máa mú ìyàwó rẹ̀ lọ. Ṣùgbọ́n Ògún sọ wípé ẹni tóun rí yìí ó yàtọ̀ sí ẹni tóun kọ́kọ́ rí nígbà tóun wọlé. Ọ̀rúnmìlà bi Ògún léèrè wípé ta ló rí? Ògún sọ wípé ìyá àgbà kan lòun bá nílé tó fẹ́ kú. Ọ̀rúnmìlà sọ fún wípé máa mú un lọ ìyàwó rẹ̀ ni. Ògún bá sọ wípé ìwọ Ọ̀rúnmìlà ó ní kóun gbé òkú máa lọlé. Ọ̀rúnmìlà bá ní ṣebí mo bi ọ́ lérè wípé ṣó o mọ iwájú ọ̀rọ̀ ṣó o mọ ẹ̀yìn ọ̀rọ̀? Ó sọ wípé bẹ́ẹ̀ ni. Ọ̀rúnmìlà bá fún Ògún lésì wípé bí ènìyàn bá fẹ́ obìnrin ní kékeré, nígbà tí ó bá pẹ́ díẹ̀ yóò di arúgbó. Ló bá ní bẹ́ẹ̀ ni. Ògún fún Ọ̀rúnmìlà lésì. Ọ̀rúnmìlà bá sọ fún wípé kékeré iwájú rẹ ló kọ́kọ́ rí lẹ́ẹ̀kan. Ó ní ẹ̀yìn rẹ ló ṣẹ̀ṣẹ̀ ń rí nísìnyìí. Ó ní ó yẹ kó o ti mọ̀ wípé ìgbà tí o bá mú lọ ní kékeré tó bá pẹ́ yóò di arúgbó. Ògún wá sọ wípé òun kò mọ iwájú ọ̀rọ̀, òun kò sì tún mọ ẹ̀yìn ọ̀rọ̀. Òun ò mọ̀ pé bẹ́ẹ̀ ni. Níṣe ni Ògún bá yíṣẹ́ padà.